A máa kú dédé àsìkò yìí, a kú iṣẹ́, a kú kó lè dá lágbára Ọlọ́run ọba. Mo gbàládùra ìyanu ariwo ayọ̀ yóò máa sọ lọ́dẹ nìkọ̀ọ̀kan wa, a ò ní rògbòn ìbànújẹ́ láṣẹ Elédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li òun náà ló ń dé sójú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́bọ̀ ọjọ́ 13 nínú oṣù kẹrin ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn wa fún tòní. Pẹ̀lú bó ṣe kù díẹ̀ báyìí kí ààrẹ tuntun wá ṣe ìdìbò yàn ní orílẹ̀-èdè Nàìjíríà gba idà ìṣàkóso agbára o. Àwọn ẹgbẹ́ kan rèé o tí wọ́n ti sọ fún Tinubu láti ṣiṣẹ́ takuntakun pẹ̀lú ìbẹ̀rù Ọlọ́run. Igbakeji Gomina Tele rí ní Ìpinle Eko ti búra wípé òun yóò yí orílẹ̀-èdè òun padà kúrò ní Nàìjíríà síwájú ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Òun ó dọmọ nílùú ibòmíì. USMAN ALKALI bàbá tó jọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà ṣe ìpàdé pẹ̀lú àwọn tí wọ́n ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà rí lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà lójúnà fún ìlọsíwájú àwọn ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà. Iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ òfin mú àwọn méjì báyìí lórí ọ̀rọ̀ ikú akẹ́kọ̀ọ́ tó wà ní ìpele àṣekágbá ti fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìyá arákùnrin Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi èyí tí àwọn ọ̀dọ́ kan tínú ń bí tí wọ́n nà pa ní ọjọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí nílùú Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó ti ń béèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ rẹ̀ ọ̀hún. Lákòótán nínú kókó ìròyìn wa fún tòní, gómìnà ìpínlẹ̀ Èkó ti korò ojú sí sinimá kan èyí tí wọ́n ṣẹ̀ gbé jáde èyí tó gba ayélujára kan o ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún tá a wà yìí tí wọ́n pè ní Gangs of Lagos. Bákan náà ni àwọn tí wọ́n jẹ́ ọmọ bíbí ìlú ìpínlẹ̀ Èkó làwọn náà korò ojú sí sinimá ọ̀hún lórí bí wọ́n ṣe lo ẹ̀yọ̀ láti fi ṣiṣẹ́ ibi nínú sinimá náà. Ìròyìn tẹ́ láǹfààní àti jẹun kúntù kíkì rẹ̀ rèé tá a bá lọ tí a bá padà dé, ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Igbakeji Gomina Tele rí ní ìpínlẹ̀ Èkó Alájà Sínátù Òjìkùtù lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí ni arábìnrin ọ̀hún ti sọ tẹ́lẹ̀ wípé bí Bọ́lá Tinubu bá lè jáwé olúborí nínú ètò ìbò àwọn ààrẹ, òun yóò yí orúkọ òun padà àti orílẹ̀-èdè òun padà kúrò ní Nàìjíríà lọ sí orílẹ̀-èdè tí ẹnikẹ́ni kò ní mọ̀ lọ́wọ́ báyìí o. Tẹ́ ẹ bá sì gbàgbé, àjọ elétò ìbò orílẹ̀-èdè Nàìjíríà kéde Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọmọ oyè èyí tó jáwé olúborí sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú APC nínú ètò ìbò ọ̀hún tó wáyé nínú oṣù kejì ọdún tá a wà yìí. Alájà Sínátù Òjìkùtù tó ti fìgbà kan jẹ́ igbákejì gómìnà rí ní ìpínlẹ̀ Èkó ni òun ò kúrò lórí ọ̀rọ̀ wọn, òun ò sì ní sọ wípé òun ò sọ bẹ́ẹ̀ mọ́, wípé kó tó di pé wọ́n ṣe ètò ìbúra fún Bọ́lá Tinubu lọ́jọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí, ó ní ẹni tó jẹ́ lọ́ọ̀yà òun ti ń ṣiṣẹ́ o lójúnà láti lè mú pálí ìwé ìrìnnà lọ sí orílẹ̀-èdè mìíràn àti gbogbo ìwé èyí tó ní ṣe láti lè jẹ́ ọmọ nílùú níbẹ̀. Ó ní láìpẹ́ láì jìnnà ó ní wọ́n kò lé òun lọ́wọ́ tóun ó sì gbéra kúrò lórílẹ̀-èdè Nàìjíríà lọ sí orílẹ̀-èdè èyí tó bá wọn òun. Ó ní yàtọ̀ sí orílẹ̀-èdè Amẹ́ríkà tàbí orílẹ̀-èdè London tí àwọn èèyàn fọkàn sí, ó ní orílẹ̀-èdè tó jẹ́ pé ẹnikẹ́ni ò mọ̀ lòun ó lọ tóun ó sì yí orílẹ̀-èdè ọ̀hún sí orílẹ̀-èdè ibi tí wọ́n bí òun sí tó jẹ́ orílẹ̀-èdè abínibí òun yàtọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì gómìnà ọ̀hún ni láàrin kan sí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní gbọ́nmi sí fàákájá kékeré kan ṣẹlẹ̀ láàrin òun pẹ̀lú Tinubu tó sì jẹ́ wípé àwọn àgbààgbà wọ́n ti gbìyànjú láti yanjú ọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n tí Bọ́lá Ahmed Tinubu kọ̀ jálẹ̀ tí ò gbà. Ó ní nípa ìdí èyí ẹni tí wọ́n fẹ́ ní ìlú èyí tó ń dá ọ̀rìn fún ara rẹ̀ ní ògbé o. Ó láti wípé ó jẹ́ ìbànújẹ́ ọkàn fóun láti máa wo àwọn iṣẹ́ takuntakun èyí tóun ṣe lásìkò tóun bẹ gẹ́gẹ́ bí igbákejì gómìnà ní ìpínlẹ̀ Èkó kí àwọn èèyàn kan máa bàjẹ́. Ó ní kò lè dùn mọ́ èèyàn nínú rárá o. Ó ní nípa ìdí èyí kò sóhun àmúyangàn kankan ní ìpínlẹ̀ Èkó tó jẹ́ ohun gidi yàtọ̀ sí iṣẹ́ èyí tètò ìṣèjọba àwọn
tó ti ṣe sílẹ̀ sẹ́yìn ni wọ́n sì fi ń yangàn. Ó ní nípa oore ọ̀fẹ́ tí olùgbàlà kì yóò sí nǹkan, òun yóò kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà síwájú ọjọ́ 29 oṣù karùn-ún ọdún tá a wà yìí. Ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà USMAN ALKALI lánàá ti ṣe ọjọ́rú ọjọ́ 12 nínú oṣù kẹrin ọdún tá a wà yìí ló ṣe ìpàdé alágbára ńlá kan alátìlẹkùn mọ́rí ní ìlú ABUJA. Ìpàdé ọ̀hún tí USMAN ALKALI tó jẹ́ ọ̀gá àgbà yanyan fún iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí àti ẹni tó jẹ́ alága fún àjọ ilé ìtórí sí ìṣàkóso ọlọ́pàá ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí Police Service Commission Solomon ARASE tóun náà ti bìgbà kan jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè yìí ni wọ́n ṣe ìpàdé ńlá gbòńkẹ́lẹ́ ọ̀hún alátìlẹ̀kùn mọ́rí ṣe lórílẹ̀ iṣẹ́ àjọ ilé ìtórí sí ìṣàkóso ọlọ́pàá ní orílẹ̀-èdè yìí tó wà nílùú ABUJA. Níbi ìpàdé ọ̀hún ẹni tó jẹ́ ọ̀gá àgbà yanyan ALKALI ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló bẹ̀kẹ́lù níbi ìpàdé náà, pàápàá jù àwọn ìṣòro eléyìí tó ń kojú àwọn ọlọ́pàá ní tùbútùrò orílẹ̀-èdè yìí àti àwọn ohun tí wọ́n lè ṣe fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀-èdè Nàìjíríà èyí tí ó mú kí àwọn òṣìṣẹ́ ọ̀hún kí wọ́n jáfáfá lẹ́nu iṣẹ́ wọn tó fi mú àwọn irinṣẹ́ ìgbàlódé eléyìí tí mú àwọn ọlọ́pàá tí wọ́n nílò láti máa kojú àwọn ìṣòro eléyìí tó bá kojú wọn. Bákan náà ni wọ́n bẹnu lu àwọn ìwà èyí tí ò tọ́ tí àwọn ọlọ́pàá tí wọ́n hù tí wọ́n sì wá ọ̀nà àbáyọ sí àwọn ìṣòro ọ̀hún. Níbi ìpàdé náà lásìkò tí wọ́n parí ẹni tó náà ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà tẹ́lẹ̀ rí fún iléeṣẹ́ ọlọ́pàá eléyìí tó dúpẹ́ lọ́wọ́ ọlọ́pàá ọ̀hún tó jẹ́ ọ̀gá àgbà yanyan USMAN ALKALI lórúkọ àwọn tí wọ́n ti fi ẹ̀yìntì lẹ́nu iléeṣẹ́ ọlọ́pàá Sunday Eyídẹ̀rọ̀ ó gbóṣù bàràbàǹdẹ̀ fún USMAN ALKALI àti àwọn lọ́gàálọ́gàá lẹ́nu iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú bí wọ́n ṣe ń fi òótọ́ mú ìwà ọmọlúwàbí ṣiṣẹ́ Bákan náà ló ṣèlérí pé lótìtọ́ làwọn ti fi iṣẹ́ ọlọ́pàá sílẹ̀ ṣùgbọ́n àwọn rìtáyà lẹ́nu iṣẹ́ ni àwọn fi iṣẹ́ sílẹ̀ ṣùgbọ́n ọpọlọ àwọn ó sì bẹ́ẹ̀ tó péye ó ní ní ìgbàkígbà tí wọ́n bá nílò àwọn kí wọ́n máa ké sí àwọn ṣetán láti máa jẹ́ wọn pẹ̀lú àtìlẹyìn tó ń ti ìmọ̀ òye ètí àwọn ní kí ìlọsíwájú kó lè bá iléeṣẹ́ ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó kéré tán ènìyàn 2 ni wọ́n ti mú ní báyìí eléyìí tó ní ṣe pẹ̀lú ikú ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ eléyìí ilé ẹ̀kọ́ gíga tó wà nílé Ifẹ̀ yìí fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó wà ní ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn méjì ọ̀hún tí wọ́n mú ni wọ́n jẹ́ ọ̀kan nínú àwọn olùṣàkóso inú gbọ̀ngàn kan eléyìí tí wọ́n pè ní AWỌN èyí tó wà nínú ilé ìwé ọ̀hún. Wọ́n ní àwọn méjì ọ̀hún ló jẹ́ nínú àwọn tí wọ́n ṣe ìṣàkóso ilé ẹ̀kọ́ àti AWỌN èyí tó wà nínú fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ilé Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun lórí ikú arákùnrin kan èyí tó wà ní ìpele àṣekágbá tó ń kọ́ nípa ìmọ̀ ẹ̀rọ ìkọ́lé èyí tó wà ní ìpele àṣekágbá nílé ìwé náà eléyìí tí wọ́n porúkọ rẹ̀ ní Okole Ayize èyí tí àwọn ọ̀dọ́ kan tí wọ́n bínú náà pa nínú ọ̀sẹ̀ tá a wà yìí ti ṣe ọjọ́ Ajé tí wọ́n sì wọ́ lọ sí kọ̀rọ̀ kan títí tó fi wá bẹ̀ di ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday pẹ̀lú ẹ̀jẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ àpalára kó tó di pé àwọn ènìyàn kan rí kí wọ́n tún gbé lọ sí ilé ìwòsàn níbi tó ti dágbére fún ayé kó dìgbò ṣe. Ní báyìí àwọn méjì ọ̀hún tí wọ́n mú ni wọ́n sọ pé wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lójúnà láti lè mú àwọn ènìyàn èyí tó na arákùnrin ọ̀hún Ayize Okole títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Ọ̀rọ̀ yìí wà nínú àtẹ̀jáde kan látọwọ́ ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹmisí Ọ̀pálọ́lá èyí tó gbé jáde wípé ìwádìí ti ń lọ lọ́wọ́ bákan náà lẹni tó jẹ́ alukoro fún ilé ẹ̀kọ́ gíga fáfitì Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀hún eléyìí tó lukoro ọ̀rọ̀ ọ̀hún sétí ìgbọ́ wípé kí wọ́n fún àwọn ọlọ́pàá láyè láti ṣe ìwádìí láti ṣiṣẹ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ. Alukoro ilé ìwé ọ̀hún Abíọ́dún Ọláríwájú ló sọ̀rọ̀ náà ó ní ilé ẹ̀kọ́ náà kò ní káwọ́ gbéra láti máa wo àwọn oníwà bàjẹ́ kí wọ́n máa tẹ̀síwájú nítorí wípé má fòkó mi dá ọ̀nà ọjọ́ kan báyìí lèèyàn kọ́ ó ní bí wọ́n bá kọ́ ilé kí wọ́n fọwọ́ òfin mú àwọn tó ń ṣiṣẹ́ ibi náà ó ṣeé ṣe kí wọ́n tún ṣiṣẹ́ ibi ọ̀hún sí Ayize èyí tí wọ́n nà lánàá kú lórí wípé wọ́n fi ẹ̀sùn kàn wípé ó jí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tó sì jẹ́ wípé wọ́n ṣèwádìí kí wọ́n tó gbé ìgbésẹ̀ náà. Arábìnrin kan rèé èyí tó ti ń bèrè fún ìdájọ́ òdodo lórí ikú ọmọ rẹ̀ tí wọ́n nà pa lánàá kú lọ́jọ́ tá a wà yìí nílùú Àkúrẹ́ tí ìpínlẹ̀ Oǹdó. Arábìnrin ọ̀hún Mojísọ́lá Ọlọ́runfẹ́mi
tí í ṣe ìyá Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi èyí tí àwọn ọ̀dọ́ kan tínú ń bí tí wọ́n nà pa ní agbègbè Ìjọkà ní Àkúrẹ́ ní ìpínlẹ̀ Oǹdó lọ́jọ́ Ajé ọ̀sẹ̀ tá a wà yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé nínú ọ̀sẹ̀ yìí ni wọ́n sọ wípé Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi tó jẹ́ dẹ́rẹ́bà tó wa ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota kan èyí tó yà kúrò ní ojú ìlà rẹ̀ tó lọ yà bá àwọn ọlọ́kadà níbi tí ènìyàn mẹ́rin tó ti jọ́lọ́run bá nípè lójú ẹsẹ̀ níbi ìjàmbá ọ̀hún. Wọ́n ní lásìkò tí àwọn èèyàn súnmọ́ ọkọ̀ náà àti ibi tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ti ṣẹlẹ̀ lójúnà láti lè dóòlà ẹ̀mí àwọn ènìyàn ni wọ́n yẹ ọkọ̀ ọ̀hún wò dáadáa tí wọ́n ní àmì ara sọ wọ́n pẹ̀lú àwọn ohun tí wọ́n rí nínú ọkọ̀ náà wípé ẹni tó ní ọkọ̀ yìí ọmọ yahoo ni ó sì ní àwọn ẹrù eléyìí tó mú ẹrù dání nínú ọkọ̀ náà kó tó di pé wọ́n dáwọ́ ìyà fún Tọ́pẹ́ Ọlọ́runfẹ́mi tí wọ́n fi nà títí tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Ìyá rẹ̀ Mojísọ́lá Ọlọ́runfẹ́mi rọ̀ báyìí pé òun rọ ìjọba ìpínlẹ̀ Oǹdó iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọmọ ẹlẹ́yinjú èyí tí láti bá òun ṣe ìdájọ́ bó ti tọ́ àti bó ti yẹ lóyàn èyí tó na ọmọ rẹ̀ tí ẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Ó ní jẹ́ ìgbà fóun o ní ìgbà tí wọ́n pe òun ó ní bàbá Ọlọ́runfẹ́mi ọ̀bá ló pe òun pé àwọn ènìyàn kan na ọmọ òun Tọ́pẹ́. Ó ní kí òun tó débẹ̀ pẹ̀lú àbúrò Tọ́pẹ́ obìnrin kan wọ́n ti nà án lánàá bolẹ̀ tí ẹ̀jẹ̀ ti wẹ̀ ẹ́ bó ti ń gbìyànjú láti gba ọmọ òun kúrò lọ́wọ́ àwọn ọ̀dọ́ náà ló ní àwọn ọ̀dọ́ òun wọ́n ti òun dànù wọ́n sì kọlu òun tí wọ́n ṣe òun léṣe. Ó ní gbogbo akitiyan yìí pàbó ló já sí o àfìgbà tí wọ́n na Tọ́pẹ́ tẹ̀mí fi bọ́ lẹ́nu rẹ̀. Ìdí rèé tí arábìnrin ọ̀hún Mojísọ́lá Ọlọ́runfẹ́mi tí í ṣe ìyá ọkùnrin ọ̀hún tó ń béèrè fún ìdájọ́ òtítọ́ lórí ikú ọmọ náà. Lákòótán nínú ìròyìn wa fún tòní lábala ìròyìn amúlùdùn ìjọba ìpínlẹ̀ Èkó lábẹ́ gómìnà Babájídé Olúṣọlá Sanwó-Olú tí koro ojú sí sinimá àgbéléwò kan èyí tí wọ́n ṣẹ̀ gbé jáde ní ọjọ́ 7 oṣù kẹrin ọdún tá a wà yìí níbi tí wọ́n ti lo ẹ̀yọ̀ àgéré ẹ̀yọ̀ oníke ìsàlẹ̀ Èkó ibẹ̀ lọ́n gbádé adé orí ọba. Wọ́n ní nínú sinimá ọ̀hún èyí tí wọ́n pè ní Gangs of Lagos èyí tí ọ̀kan nínú àwọn gbajúgbajà tó ń ṣe eré orí ìtàgé ní orílẹ̀-èdè Nàìjíríà tó túmọ̀ ti fún tẹ̀dọ̀ eré orí ìtàgé tó gbé jáde eyín jáde Ọ̀ṣíbẹ̀rù. Wọ́n ní nínú sinimá náà ni wọ́n ti lo àwọn ẹ̀yọ̀ àgéré o níbi tí àwọn ẹ̀yọ̀ ọ̀hún tí wọ́n ti kó ìbọn jáde lábẹ́ aṣọ tí wọ́n sì fi ń ṣiṣẹ́ ibi nínú sinimá náà. Ní báyìí ìjọba ìpínlẹ̀ Èkó ti korò ojú o. Ó ní láti ayébáyé o ní ẹ̀yọ̀ ti wà ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ ọ̀kan gbòógì nínú àṣà eré ìṣe ìbílẹ̀ ọlọ́dọọdún tí wọ́n máa ń ṣe àjọyọ̀ rẹ̀ tí gbogbo ọmọ Èkó jákèjádò àgbáńláyé tí wọ́n máa ń wálé fún o. Ó ní láti ọdún náà títí di wákàtí àtọwọ̀ yìí kò sí ibi tí wọ́n ti gbọ́ wípé ẹ̀yọ̀ wọ́n fi ṣiṣẹ́ ibi tàbí wọ́n gbé iṣẹ́ ibi sínú ọkàn wọn láti ṣe jáde lásìkò tí wọ́n bá ṣe àjọyọ̀ náà. Ó ní ìyàlẹ́nu ló wá jẹ́ láti rí ẹ̀yọ̀ nínú sinimá ọ̀hún kí wọ́n máa lò fún iṣẹ́ ibi pẹ̀lú bí àwọn ẹ̀yọ̀ náà bí wọ́n ṣe ń yìnbọn. Ó ní ní báyìí kí wọ́n ṣe àtúnṣe ní kíámọ́sáwò lórí sinimá ọ̀hún bí ọ̀rọ̀ ṣe ṣe rí o lọ́dọ̀ gómìnà ìpínlẹ̀ Èkó náà ló ṣe rí lọ́dọ̀ àwọn ọmọ ìpínlẹ̀ Èkó gangan èyí tí wọ́n pè ní indigene of ìsàlẹ̀ Èkó. Ní báyìí o àwọn náà kóró ojú sí sinimá ọ̀hún àwọn ìsàlẹ̀ Èkó descendants wọ́n pè ní IDU. Wọ́n ní sinimá náà kò sọ nǹkan rere èyí tó dáa bí tí nǹkó kéré mọ́ tó nípa ẹ̀yọ̀ pẹ̀lú bí ẹ̀yọ̀ bó ṣe gbé ìbọn jáde àti àwọn ìwà jàǹdùkú mìíràn tí wọ́n lo àwọn ẹ̀yọ̀ ọ̀hún fún nínú sinimá àgbéléwò ọ̀hún. Wọ́n ní àwọn bínú àwọn sì kóró ojú bákan náà kí ẹni tó gbé eré ọ̀hún jáde kó ṣe àtúnṣe ní pápápá láti fi orúkọ rẹ̀ kọrúkọ rere sí ara ẹ̀yọ̀ yàtọ̀ sí eléyìí tó kọ sí sinimá náà tí jáde Ọ̀ṣíbẹ̀rù tó darí rẹ̀ èyí tó pè ní Gangs of Lagos níbi tá a ti rí gbajúgbajà òkọrin fújì orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ṣẹ̀ pàdánù ìyá rẹ̀ nínú oṣù Ràmọ̀dánà yìí Alhaji Wasiu Alabi Pasuma àti àwọn ènìyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ẹ̀yin ará ṣé Yorùbá bọ̀ wọ́n ní mọ̀ọ́dé mọ̀ọ́gẹ̀ gbé ìpéjúlà láfìlà bọ́kọ̀ bá rẹ òkun bó bá rẹ ọ̀sà ìmá fàbọ̀ fún elébùté ni. Ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ fún ti tòní títí dìgbà míì máa láǹfààní láti gbọ́ ọ̀tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wá ò ní di. Bẹ́ẹ̀ tí ń wò wá yìí ẹ subscribe lórí ìkànnì yìí ẹ rí bọ́tìnì kan lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ notification bell ní ẹtẹ yín náà òní ò máa jẹ́ alámí fún yín ní ìgbàkigbà tí àwọn ìròyìn wa tó bá ṣe ń gorí afẹ́fẹ́. Ẹ tún lè máa tẹ̀lé wa lórí Facebook ìròyìn fẹ́lifẹ́li TV lórí Facebook. Lágbára Ọlọ́run ọba àjọ ní àjọṣepọ̀ ayọ̀ síwájú sí i. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sójú amóhùnmáwòrán yín. Ire ní tiwa o.